Inú ìdùnnú àtayọ̀ ni gbogbo ọmọ bíbí ìlú Òwò bọ́ sí o nígbà tí wọ́n rí ọba Olúwo tilẹ̀ Òwò Ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Fẹ́milóyè Tẹ̀lú àkọ́kọ́ tí wọ́n yọ sínú ìlú o lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tí bàbá ti lọ sí orílẹ̀-èdè aláwọ̀ funfun tí í ṣe United Kingdom àti Canada. Inú àwọn bíbí ìlú Òwò dùn o. Ìkíni káàbọ̀ ìkọ̀yọ àwọn lọ́mọọba bẹ́ẹ̀ ni ọ̀yọ́ gbogbo ìjòyè àti gbogbo onílé àtàlejò nílùú Òwò lẹ́ o. Ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan, ẹ jẹ́ á jọ wo bí wọ́n ṣe sin bàbá ọba Olúwo tilẹ̀ Òwò wọ lọ sí inú ààfin. Ẹ ó rí wípé ọmọọba Adélaní Àkànbí àwọn gangan ò gbẹ́yìn níbi ìdùnnú àtayọ̀ tí wọ́n fi kí bàbá wọn ọba Adéwálé Àkànbí Fẹ́milóyè káàbọ̀ padà sí ìlú Òwò láti ilẹ̀ aláwọ̀ funfun. Bí wọ́n ṣe ń jó tí wọ́n ń yọ̀ tínú wọn ń dùn tí wọ́n pẹ̀lú àwọn ọmọ bíbí ìlú Òwò tí wọ́n kí bàbá káàbọ̀.